ọ̀nà tẹ́ ìwé kò tó ìmáàmù Ifẹ̀ àfi tí ìmáàmù Ifẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ tóun náà bá jẹ́ nkẹ́kẹ́ lókù. ẹni tí ó gbà pé ọlọ́run lọ́lọ́run Muhammad ni òjíṣẹ́ kìí ṣe ẹgbẹ́ ẹni tí ó gbàgbọ́. ìmáàmù Ifẹ̀ ọmọ ọlọ́run ọmọ ànábì ọmọ kùránì lẹ́nu wọn bá tiẹ̀ ẹ wá lè fi wé Ọọ̀ni láyéláyé. ẹni tí ó bá ti mọ ọlọ́run tí ó bá ti mọ ànábì kọ̀ lápàdé ọ wá fi ẹni tí ò tó nǹkan kan wájú ọlọ́run ọwọ́ ló fi wé aṣíwájú ẹ̀dá olùkọ́ gbogbo wa. sọ èèyàn tí ń bá yín ṣẹbọ lẹ Yorùbá nílùú mi kò sí ibi kankan tó dé lágbàáyé lónìí àfi Vatican nìkan sọ tó ní bọ́ ọmọlẹ́yìn àdébí Muhammad ọmọlẹ́yìn ọ̀nìdà ń bọ́ ọmọ. àwa mùsùlùmí nílùú wo ilé kápẹ́rẹ́ alẹ́ 90%.